Eré àti láìda wá dàbí ìrìn afọ́jú. Ẹ̀dá mọ ohun tó rí hàn, ẹ̀dá ń dààmú o. Orí ìbásán tí ó gbà, ẹ̀dá yìí bá fún. Ìyẹn ló mú bàmí Àyìnlá kọrin pé ń bá tètè mọ̀ pórí ní ìbá tí má ṣàgùn. Bá tètè mọ̀ pórí ní ìbá tí má ṣàgùn. Olúwa mi ní mi ò mọ̀ pórí lówó, mi ò mọ̀ pórí lọ́lá. Wọ́n mọ̀ pórí ní gbogbo nǹkan ìbá má ṣàgùn. Bá tètè mọ̀ pórí ní ìbá tí má ṣàgùn. Torí kọ́rọ́rùn láti jẹ́ ènìyàn láyé. Ọlọ́run á sọ àdéhùn bí wọ́n kà wọ́n lọ́lá. Jẹ́ kí wọ́n kà mọ́ wọn o. Kọ́rọ́rùn láti jẹ́ ènìyàn, Ọlọ́run wá sọ mí dèyàn. Wá sọ mí dèyàn. Jẹ́ kí wọ́n kà mí mọ́ wọn o. Akasho mo ti ń bá bọ̀ ti pẹ́ ojú ti rí tó. Salamu alaikum brother mi tó bá jọ bí ìgbéraga jọ̀wọ́ ẹ má fi ṣèbínú. Ẹ̀yin sisters mi lóbìnrin ṣe bẹ́ẹ̀ ń gbọ́ mi àtọ̀dá o. Mo tún ti dé Ọlọ́run mi. Ọba mi ọlọ́lá, ọba tó dá mi lẹ́nìyàn, tí ó dá mi lẹ́ranko, Ọlọ́run ọba tó ṣe yìí. Kọ́ má má dá ẹ̀ dúró, alihamdulilayi mo dúpẹ́ lọ́wọ́. Tó rọrọ̀ mi tọ́pẹ́, èmi lọ́mọ lọ́pẹ́ gbá bí ó ti ṣòwò, àdúpẹ́ arọ́pẹ́ tẹ̀mí dá. Bí ó ti sọlá dúpẹ́ àláfíà ara. Báwùjọ ọba àǹjẹ̀bà ṣẹ̀rí igbó yẹn tó lọ́pẹ́. Ọ̀pọ̀ nílé ìwòsàn tán bẹ̀bí àláfíà ara. Àìmọye kò kú kò yè, kò mọ́wọ́ kò mẹ́sẹ̀, àwọn yẹn pọ̀ nílé ẹjọ́. Ìfihàn Ọlọ́run mo fi dúpẹ́ fún ẹni. Kọ́rọ́rùn láti jẹ́ ènìyàn, Ọlọ́run wá sọ mí dèyàn. Bí wọ́n kà ọ́ lọ́lá, jẹ́ kí wọ́n kà mí mọ́ wọn. Bàbá amòye tún ti borí dé o Mr. Prudence. Akasho lórí irọ́ tún ti borí dé. Mr. Prudence, Alhaji Mutiu Akasho. ìwádùn ṣe rí. Tó bá ti jẹ́ tó lóhùn orin o. Àwòkọ́ ni Ìgbé kíkẹ́ àwòkọ́ yàtọ̀ sí. olóbùrò kan, Ìgbé kíkẹ́ àwòkọ́ yàtọ̀ sí o. olóbùrò kan. Òṣùgbọ́n ni ó wá fẹ́ bá mi náà jà. Kò lè tọ́ra wọn. Akasho àmútọ̀run wá yàtọ̀ púpọ̀ sí ìfagídí wa. Akasho lórí irọ́ tẹ pẹpẹ orin. Pẹ́pẹ́ orin akọrin tí o mọ̀dù kò yà wá kọ́ṣẹ́. Ó sì lè wálé díẹ̀ sí kí ló dé tó pariwo. Akasho lórí irọ́ bá dòdò ní bàbá bẹni la máa gọ́gọ́ gí. Ìgbàláyé Akasho lórí irọ́ orí ilẹ̀ òní burú lọ́jọ́ kan kó má gbomi. Àpadà sí ibú òní bọ́jọ́ ká gbọ́n pójúmọ́ mọ́ lójúmọ́ kan ká má ṣe rẹ́ni tó máa wáyé, ká má ṣe rẹ́ni tó máa kú. Akasho lórí irọ́ ìbá wọn tí wọ́n lòdù tá fi ń jẹun. Owó Ọlọ́run mo kọ́kọ́ gba Akasho lọ́wọ́ Àìládé. Bàmí Akóredé Saidi mi ò ṣùpẹ́ o. Olúwa mi ló kọ́kọ́ sẹ́mi lọ o. Kóredé máa ń dètò kí inú kan ò ní ṣe yín láéláé. Bàbá ló kọrin. Ulọ́mọ tó ní ńgárí
rísìkì lọ́dọ̀ sátìrà mọ́ni. Orin yẹn mo máa fi ṣàdúrà ní pẹ̀lú mi lójú. Olùgbàyè orin yẹn èmi ni mo mọ tí máa fi sọ fọ́lọ́hun àṣẹ̀dáyé. Ọba tó ní ń rísìkì lọ́dọ̀ sátìrà mọ́ni. Ọlọ́run tó lálàáfíà lọ́dọ̀ ìjà bùrọ̀dá. Bàbá mi tó bá pín ẹ̀fẹ́ rú rẹ̀ o Sàtíà kò máa jẹ tèmi ó gbé. Bàmí Àyìnlá Òṣùpá Sàídì ọba orin. Akasho lórí irọ́ mo tẹ̀lé jẹ́jẹ́ ayé ṣe bí mi ò lọ́gbọ́n lórí. Mutiu mi ò ní ìtẹ̀lẹ̀ gíragíra torí ibi tá a fẹ́ gàdé láyé. Ẹni alẹ́ Thursday mọ́jú ọjọ́ Jímọ̀ on the 15th of August through 16th of August. Àbẹ̀ní Kuala ní ìlú Àwẹ̀láró. Sókè tí Ṣàngó ṣàlà àtàtí ṣiṣẹ́ tiwa kì í ṣe ti Ìbàdàn. Àní Kuala Lounge àǹbọ̀ lọ́dọ̀mọ̀ Ìbàdàn lẹ́ẹ̀lú Yọlé. Ṣèyí Kuala mi o. Akasho lórí irọ́ ilé ka ìgbà títí kọrin bírí. Mutiu Akasho lórí irọ́ wọ́n ti pé oríṣiríṣi olórí wá bí. Akasho lórí irọ́ wọ́n ti pé wá lóríṣiríṣi. Àwa gan tá ń kọ kéwú tá ń fà sí kiri gba lẹ́yìn. Akasho mo ti yí àwa gan wá bẹ̀ẹ̀ àwa kọrin. Bọ́ ṣe wá ń ṣe ètò ẹjọ́ ẹ kò tiẹ̀ anybody tó bá pe Mutiu láyé ń bí ẹni òwò tó lè ń kó dá sílẹ̀ ṣóòmùrin a ò lè fẹ́ entertainment ṣeré gbogbo àwọn tí wọ́n ní lounge ó palabi Pasuma ọ̀gá oṣù Sàmọ́nì ṣéwù ó pala ọmọ adìbà o kíbla fújì tó ń sọ ó pe Bàmí Àyìndé wá sí ìhù máa yégún. Ó pe Déwálé Àyùbá kan àbẹ̀dá sí àwọn bàbá nìyẹn torí pé Akasho mo ṣe assignment mo wo gbogbo àwọn tó ń kọ́ fújì pátápátá mi ò rí Joseph tó pọ̀ nínú wọn mi ò rí Moses tó pọ̀ nínú wọn mi ò rí John tó pọ̀ nínú wọn bí kárí Alábí Pasuma Jíbọ́lá Wàsíù bí kárí Sulaimana bí kárí Òṣùpá Muhammadu Saidi Ànábì Aríran àti Ayuba Adéwálé gbogbo àwọn bàbá wọn yẹn Akasho lórí irọ́ èèyàn tí ò lọ́gbọ́n lórí òun ló fẹ́ máa discriminate wa tó máa sọ pé Muslim làwọn kọ́ńkọ́ tó máa ní Fújì làwọn kọ́ńkọ́ orin lórin èmi ò rórin Muslim mọ́ o. Àròlé Anadiwanu Shiri èmi tó ti sọ lẹ́nu Mutiu rẹpẹtẹ wọ́n lè mi dìrìàmú àwọn tó ń kọ Muslim kí ni mo fi jẹ́ dààmú yín náà o ṣé torí pé mò ń kọrin ní club Bátúndé Akasho mo lè wọ ní kàlọ́kọrin inú lọ́lọ́wọ́ ọba mi ń gbé ọ̀nà àti yẹ ọ̀nà àti mú ní kò síbi táwọn lè yà sí. Ọ̀rọ̀ tí mò ń bá bọ̀ Akínmásọ̀nù Akasho lórí rọ̀ àwọn tó ń kọ́ Muslim wọ́n ti tán àwọn yẹn ẹ̀nà kọrin tọ́lá lè bá irú alẹ́ iná mísẹ̀ ni yá ti lè wà dáyé wàjábà ìṣúkúrú alẹ́ iná mọ́dà líláyé dáyé. Láyé ìgbà yẹn ẹ máa gbọ́ olówó lẹ́gbọ́n tí wọ́n kì
ìwà wo lẹ́gbẹ́ tí wọ́n ní lọ́wọ́ wọn ò lẹ́ni méjì tó ń kọrin fún ju Muhammad lọ. owó tó fẹ́ kọ Muslim láti bẹ̀rẹ̀ orin títí tó máa fi parí ìgbàláyé Akasho Mutiu kọrin ò ní kúrò lórí ìkéwú ò ní kúrò lórí Kúránì pẹ̀lú àdí rẹpẹtẹ má forúkọ anybody sí gbogbo wa ojú kan náà láti yí bámi Òṣùpá Sáìdì iyo ọ̀rọ̀ tí mò ń sọ lọ wọ́n ti pe gbogbo lórí níbí ṣùgbọ́n ṣé yìí owó pé o kò ì pé bámi Òṣùpá Sáìdì òde bí alùbárí ìka rẹpẹtẹ náà kó sára wọn ò lè wọ bí ká má ṣe rí àtọ̀ ọ̀làṣọ̀rọ̀ pé o Akasho Akasho yìí o ìgbà tí ṣe yí pé mi mo sáré lọ bá ọ̀gá mi olùgbàyè wá sí Kuala owó ọkọ̀ Yétúndé bàbá rí ànàkì nìkan ò ní ṣe yẹn láéláé ó l'Akasho mi ò mọ Kuala rí ṣùgbọ́n tó bá jẹ́ máa ṣe ọlọ́wọ́ kún wa lọ́wọ́ àlàyé ń bẹ ní Canada lọ́wọ́lọ́wọ́ ó yẹ ká ti ṣe ṣo yìí lẹ́yìn ọjọ́ bíi mi ìyẹn ní June 10 ní Bátúndé wẹ́rẹ́wẹ́rẹ́ ló ń sún títí tó fi dé ní adúpẹ́ ẹ̀yin ti Kuala ẹ̀yin tọ́ta pátápátá o ẹ lọ mọ́kàn balẹ̀ ọ̀pọ̀ orin ti dé o Sáìdì Ìkórèdé mandator bàbá Akasho bàbá aṣíwájú àròlé Sambo olúkúlùkù mo fọlọ́run ṣọ lé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  gangan. Ọba ló ní pé ṣe rárá tó àtẹ́gùn ló fèwé òkú dá ọ̀nà tó bá wù mí ló dífá fún ikú kan lógo táyé nígún agbáwo oníṣẹ́ ọlọ́run èlé ṣàdédé tí bá ti sùn tí bá jí onu tí bá ti jí máa bá ìgbà lẹ́nu àsìkò ṣàdédé lórí mà àti gbóhùn tàbá àti ìfún tó dájú tàbá tún fi dára níṣẹ́ ló máa dàbí kan. ẹ̀yin tó Akasho ó ti ró mi láṣọ yìí ó ti ró mi láṣọ ẹ̀yẹ aṣọ àpọ́nlé tó ti dá mọ́ mi kò tá máa fàyà mọ́ mi lára o. ó ti ró mi láṣọ yìí ó ti ró mi láṣọ ẹ̀yẹ láṣọ ẹ̀yẹ aṣọ àpọ́nlé tó ti dá mọ́ mi kò tá máa fàyà mọ́ mi lára. ó ti ró mi láṣọ yìí ọlọ́run ti ró mi láṣọ ẹ̀yẹ aṣọ àpọ́nlé tó ti dá mọ́ mi kò tá máa fàyà mọ́ mi lára o. ó ti ró mi láṣọ yìí aládùmọ̀rọ̀ ó ti ró mi láṣọ ẹ̀yẹ ọ̀dà mi lẹ́kọ̀ọ́ àgẹ̀rọ̀ o. aṣọ àpọ́nlé tó ti dá mọ́ mi kò tá máa fàyà mọ́ mi lára. Akasho wọn lẹ́nájì mi ti pọ̀pọ̀pọ̀ tí mo fi ń kọrin. màálù àmọ̀dá dọ́gbó báwọn lọ́wọ́ ìjẹ́bùtì. Oṣù Ọlámilẹ́kan àjẹtì kí ìnáwó Akasho Mutiu o ẹ̀gbọ́n Akasho Mutiu o Ọlámilẹ́kan iṣẹ́ náwó ó kú kalẹ̀ àràbà gbogbo ọ̀tá pátápátá ẹ̀gbọ́n Akasho láti kékeré Ọlámilẹ́kan kí nìkan ò ní ṣe láíláí kí ìnáwó Akasho Mutiu o ṣe wọ́n lẹ́nájì mi ti pọ̀ o wọ́n lẹ́nájì mi ti pọ̀ tí mo fi ń kọrin. àlìbọ́dí. wọ́n lé ní kíní kan tó máa ń mú ọ̀rọ̀ ẹ̀yìn kó tó lọ kọrin. Akasho ṣẹ́mi tó jẹ́ pé iṣẹ́ tó rí fi ràn mí lè mí. Akasho dọ̀mọ̀ ọkọ báwa lọ́wọ́. iṣẹ́ tó rí fi ràn mí lè mí ṣe. mi ò ṣiṣẹ́ oníṣẹ́ wàhálà yìí. Ọlámilẹ́kan ó yá lẹ́kọ̀ọ́ àjẹsí mo kí ẹ kí aládọ́mọ̀rọ̀ aládọ́mọ̀rọ̀. aládọ́mọ̀rọ̀ aládọ́mọ̀rọ̀.
alájà aládòmòrò aládòmòrò. ọlámilẹ́kọ̀ọ́ ajá ti ọmọ alájà o ọkọ alájà o bàbá alájì ẹ̀gbọ́n mi aládòmòrò lẹ́kọ̀ọ́ wọn aládò aládòmòrò. òyìnbó tó ta mọ́tò wo ṣe lẹ́kọ̀ọ́ ìbànújẹ́ ọlọ́run kò ní kàn ẹ́ láéláé ó ti ń dán ti ń dùn aláìní dáhùn ọlọ́run kó má fi ṣàdánwò fún ọ alátìlẹyìn Àkàṣọ òṣè mo fẹ́ ọlọ́run sọ ẹ̀ lóko ó kú kalẹ̀ olówó orí mi olùgbàyè wá sí Kọ́láwọlé Ọlámídé aláṣọrí entertainment ọ̀gá tèmi alálùbáríkà olóríire ni Ọlámilẹ́kọ̀ọ́ ajẹ́tì kìnàwó Àkàṣọ bàbá jẹ́ mo fẹ́ ọlọ́run sọ ẹ̀ lò kó ṣe mo dúpẹ́ kò ní bàjẹ́ fún ẹ̀gbọ́n mi nítorí ilé kan mo mọ àwọn èèyàn tí wọ́n gbádùn orin wa. tó ṣe pé bólórin gbégbá bí wọ́n pọ̀gbọ̀n láyé mi. ó fẹ́ dààmú bàbá yìí. a ti kọrin ní làṣàmájà lẹ́nìí èmi ń kọrin ìwọ ń ṣeré mo tún ti kọrin alẹ́ yìí a tún máa ṣe tọ̀la ò fẹ́ pa mí. bólórin gbégbá bí wọ́n pọ̀gbọ̀n láyé mi. wọ́n lákàṣọ ìgbàláyé mú tí ò ní tiwa. lọ́ba sábà mi tí mo fi ń tẹ̀pá mọ́ṣẹ́ orin mi kọ́ lọ́hún má fi mí báyìí lójú jẹ́. àmì mo fàwọn èèyàn tí wọ́n gbádùn orin. àlìkọ́ọ́dí. wàhálà ká sọ ìgbàláyé mo ti wò ní tiwa. sóhun ló fà sábà mi tí mo fi ń tẹ̀pá mọ́ṣẹ́ orin mi kọ́ lọ́hún má fi mí báyìí lójú jẹ́. ó yá ẹ bá mi pàrọ̀ ọ̀tà kí n gbọ́ àrò ọ̀tà. a ní ẹ bá mi pàrọ̀ ọ̀tà kí n gbọ́. ẹtọ́jú ìfẹ́ nìyí ọmọ Fáṣọlá. àràbà gbogbo àwórí kórí jẹ́ pẹ́. nǹkan mi ṣàmà àràbà ò ṣe o. Ifá nìyí súnmọ́ bí Ifá nìyí súnmọ́ bí. nítorí ẹ̀gbọ́n mi Ifá nìyí. àràbà kíni kan ló ń sọ̀rọ̀ ẹ̀bí mi kí ló wí. Àkàṣọ lórí irọ́ àwà nílé kéwú ọmọ sùnmùrà ní mi yóò láwà ní Àwérì. Àràbà ọkọ̀ bí Bọ́lá l'Amẹ́ríkà ọkọ̀ Bọ́lá ẹ kọ́kọ́ fún mi ní ìyẹn sọ́wọ́ náà. ẹ̀gbọ́n Àkàṣọ ọmọ bá mi ṣayé Okuti incoming chairman Adodo Ọ̀tà local government mi tiẹ̀ ní fi incoming sí al-amru kulluhu lillahi àṣẹ inú ni mo fi wí ìyẹn dàṣẹ. Àràbà à ń bẹ nílé kéwú wọn kò wá dà sí ilé kéwú. ọmọ tí ò jẹ nǹkankan ọmọ ẹni tí ò ní nǹkankan náà kó lọ sílé kéwú. ṣé kí n má parọ́ à ń gbé kúrà ní kiri adẹ̀jẹ̀rọ̀ fa. olùgbàyè à ń gbé kúrà ní kiri pẹ̀lú láwẹ̀ àní lórí adẹ̀jẹ̀rọ̀ fa lọ́ọ̀dọ̀ bàbá àti wọn. ibẹ̀ ni mo ti gbódùn kan tó sọ pé ọ̀sá méjì ńlá kọjá o. ó pọ́ mú yankanyankan lójú ọgbọ́n. Àràbà gbogbo Ọ̀tà adíáfò olùkóso ọmọ làlú Àràbà ń bí ọmọ àrígbà Ọ̀tà ń ṣẹ́gun o. ìgbà àwa ti ṣẹ́gun Ọ̀tà lé àtìrẹ́yìn Ọ̀tà òde. Àràbà kìlọ̀ rírà fi ṣètè
ìgbà ọ̀tá làrírá fi ṣètè ìgbà ọ̀tá. Àkìgbọ́kù ẹ̀dùn àkìgbọ́kù òwe. Wọn kò ní gbọ́kù ẹlẹ́mọ̀ṣọ́ àwa ní kékeré ẹ bá mi ṣàmì àṣẹ o. Araba òtèrèrè làǹgbóhùn wòrò kọ́mọ ló bẹ́ẹ̀. Òtèrèrè làǹgbóhùn wòrò kíyà tó gbọ́ kú àwo ọ̀nà ájì o. Òtèrèrè làǹgbóhùn wòrò. Òtèrèrè làǹgbóhùn wòrò. Kíyà tó gbọ́ kú àwo ọ̀nà ájì o. Àrò gbogbo ọ̀tá náwó. Ẹni tí ò dá nǹkan kan mọ́ ló máa ní kí lákàṣọ tó ń kọ. Èmi tí mo wẹ̀ wo orin tí mo wọ ṣòkòtò ìlú. Wọ́n bí mi mórí ní àyànjú rọ̀kọ̀. Ọlọ́run ló fa àlùbáríkà sí láyé ṣe ń fẹ́ tiwa. Báràbà ṣe náwó. Tààrọ̀ ọ̀tá náwó. Mo ti ráràbà gbogbo ọ̀tá. Mo ti rí àrò gbogbo ọ̀tá. Kábíyèsí ọba Adéyẹmí ń bẹ níbí ọlọ́ta odò ọmọ ẹ̀rọ dẹ̀dẹ̀ wọ mi. K-Atos ọ̀gá sójà mo bẹ́rí bẹ́rí. Second in command gbogbo alámàlà barak ẹ̀gbọ́n Akasho kíní kan ò ní ṣe é láéláé. Araba mi ní kán má torí ẹ̀ka kó tí a dáre o. Ẹ̀gbọ́n mi kán má torí ẹ̀ka kó tí a dáre. Olúkúlùkù ló yan kádàrá ẹ wá sáyé. Ké oníkálùkù ló yan kádàrá ẹ wá sáyé o. Kọ́ má torí ẹ̀ kàkó tí a. Bàbá olè kọ́ má torí ẹ̀ kàkó tí a. Àlùkọ́ọ̀dì. Kọ́ má torí ẹ̀ kàkó tí a. Olúwa mi bá mi Àyìnlá. Oníkálùkù ló yan kádàrá ẹ wá sáyé. Oníkálùkù ló yan kádàrá ẹ wá sáyé o. Kọ́ má torí ẹ̀ kàkó tí a. Akasho lórí rọ́mù ó ti ń bà bọ̀ ó tó jọ mẹ́ta. Entertainment olùgbàyè. Àràbàtà ló sọ pé mo ti ń bà bọ̀. Ó tó jọ mẹ́ta. Ifásukuma àbúrò àràbà ó ṣe K-Atos kí ló lówó fi dá mi mọ̀. Orin kan kọrin. Kí làwọn ọlọ́lá fi dá mi mọ̀. Orin kan kọrin. Kí náà fi dá mi mọ̀ lálámàlà. Orin kan kọrin. Kí ló sọ wá dé nìyí. Ìbẹ̀rìbà. Túndé mo ti ń bá bọ̀ Ó o. tó jọ mẹ́ta. Lórí irọ́ mo ti ń bá bọ̀. Ó tó jọ mẹ́ta. Ó ṣẹ́kẹ̀ mi o. Second in command alábàárà kí nìkan ò ní ṣe láéláé. Ẹ̀gbọ́n Akasho ni mo gbà fún ẹ̀dọ̀bà. Araba gbogbo ọ̀tá. Owó bàbá ìjọlá ń fọ́. Owó bàbá ìjọlá ń fọ́. A kó ìpalẹ̀ mọ́. Ọdún ìṣẹ̀ṣe tó ń bọ̀ lọ́nà ọ̀kọ́lọ́mbọ́ wa mọ́jọ́rò. Akasho mo kéwú mo ké Kùránì ṣùgbọ́n o wọn ò bí mi nílẹ̀ Mẹ́kà Sáúdì. Ọmọ Yorùbá ni mí Mutiu Bátúndé. Wèrè ló ń ṣẹni tó ń discriminate mi. Òpònú èèyàn lẹ́ni tó ń discriminate mi. Ó yẹ pé àràbà o àràbà àràbà o àràbà. Ó ṣe àràbà o àràbà àràbà o àràbà ló ní pé ó ń gbàyè lọ ọ̀gbẹ̀rì o mọ̀. Ifá mi gbàyè lọ ọ̀gbẹ̀rì o mọ̀ o. Àràbà ọ̀tá. Ifá gbàyè lọ ọ̀gbẹ̀rì o mọ̀. Gbàyè lọ ọ̀gbẹ̀rì o mọ̀ o. Ifá gbàyè lọ ọ̀gbẹ̀rì o mọ̀ o. Àràbà. Ifá gbàyè lọ ọ̀gbẹ̀rì o mọ̀. Torí ìgbà yìí òun ń kọ́ bá. Ẹ lọ́lẹ̀ o. Àràbà wọ́n ń pè é lọ́lẹ̀. Ẹ̀kọ́ bá tán ẹ̀ máa ràn bọ̀. Ọba ẹ̀jẹ̀. Àní wọ́n bá ẹ jẹ́ o. Ìgbà yìí òun kọ́ bá.
gbogbo ọ̀tá wọn pé ó kọ́ bá tó mẹ́rọ̀ bọ̀. Àràbọ̀ ọ̀tá ó ní pé ifá wa ò ifá rẹ̀. Ẹ̀sìn wa ẹ̀sìn rẹ̀. Ifá wa ò ifá rẹ̀. Ẹ̀sìn wa ẹ̀sìn rẹ̀. Orú o àrùyè. Tí n bá délé màá lọ ṣáṣàgà fúru láì tó bá ń bì yín nínú. Ọ̀pọ̀rù o. Àrùyè orú àrùlà. Àràbà ọmọ nílò gbàṣọwọ́ ọmọ níṣàsùn mẹ́rìndínlógún. Ìran bàbá tó bí yín lọ́mọ aṣolúkọ tó ṣàwo. Ẹ̀gbọ́n Akasho. Ẹ̀gbọ́n lówó ọ̀pẹ́ o. Ẹ̀gbọ́n ajígbá ti ṣẹ̀ṣẹ̀ àrùnà Ifá. Ẹ̀gbọ́n Ifá ṣùkú ma gbogbo wa pátápátá àtàwọn tá a lọ lé kéwú ọwọ́ yìí la dàgbà sí láti kékeré. Ó ní òrù àrùyè orú àrùlà. ó ní wàhálà kọ́ni àti iná dàúdà wàsùláìmọ̀nà ọ̀rọ̀ kúra nínú wá ṣe mí ló ní mímọ́ wọn bọ́ lọ́hùn ìlàyé ó ní tí bá ti sọgbẹ́ ó ṣe máa eégún bàbá dáadáa àwọn Takasho nílùú Canada ó ṣe gan máa eégún owó ọkọ̀ Mutiu owó bàbá Diana ẹ jẹ́ kí ṣe ikú wàhálà súnmọ́ mi ìbò láwa yìí ó wàhálà láwa yìí ó. Níbo la wà yìí o, àrò? Kuala la wà yìí o. Akasho lórí irọ́ hot shot okú kálẹ̀ ẹsẹ̀ mi olùgbà ìtìjà àti ọkọ̀ Yétúndé aláṣẹ ríà entertainment services and logistics alánà Akasho ni ọ̀rọ̀ ẹ̀ náà ń sọ o títí ẹ̀ náà ń sọ tí mo ń pẹ́ ọlọ́run má máa pa Wàsíù yìí fún wa o má máa pa Wàsíù ṣe ikú wà láwọn jíṣẹ́ ṣùgbọ́n mo ṣì ń bọ̀ wá gbọ́ owó mi ohun tó ti wá tipẹ́ tí mo lé ẹ lọ́wọ́ ṣínkín ṣọ́ba orin wa kéré ni ó wá fi Wàsíù ránṣẹ́ torí pé eléré ńlá Akasho torí báwọn tó ní lárí lèmi bá ṣe àleléré ńlá Akasho Allahumma salli ala ẹ ṣé àdúpẹ́.